Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Lọ́yọ̀ọ́ mo ṣì wà pẹ̀lú wọn. Ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìgbésí ayé lọ́yọ̀ọ́, òun là ń sọ. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ, ọ̀rọ̀ oko, inú oko la ṣì wà. Inú oko tá a wà yẹn, à ń pè bìkan ní Olúfayọ̀. Ẹ̀gbọ́n àbúrò bàbá mi ìyẹn ló ń kọ̀pẹ́. Ọwọ́ àdìjọ́ yìí, èmi gbébọn tèmi, èmi ń dẹ́gbẹ́ mi lọ. Èmi ò mọ̀ pé ọ̀pẹ rẹ̀ ìbọn wà, ìdùbúlẹ̀ wà. Ọ̀pẹ rẹ̀ ìbọn ó wà wípé oní state báyìí, òun náà ń pè lọ́pẹ rẹ̀. Ògìjó wà tó ṣe pé àyà yẹn lè padà sórí èèyàn. Bẹ́ẹ̀ni ṣe yìnbọn ni lọ́ba lọ bá àbúrò bàbá mi lórí ọ̀pẹ tó ń kọ. Wọ́n ṣe gbà kan lọ́wọ́ mi ni wọ́n bá fi ọmọ owú táwọn alágbẹ̀dẹ máa ń lò yẹn. Ọmọ owú bí a tó dàbí àmà. Owó fẹ́ ẹ̀mọ́ ọmọ owú ni ẹ̀mọ́ ilé alágbẹ̀dẹ. Wọ́n bá fi gbó gbóngbóng, wọ́n fi gbó gbogbo ẹnu ìbọn yẹn. Èmi náà dẹ̀ ṣe méjì, èmi náà dẹ̀ lọ gbé ìbọn yẹn padà, wọ́n wá gé e. Ọwọ́ àkùnkùté káyé kùkùté yẹn òun ni mo fi wá di àwọn ajá mi. Kùkùté ìbọn tí ó gùn jù báyìí lọ, wọ́n ti fi number 1 ni mò ń lò, wọ́n ti fọ́ mọ́ wó gbogbo láti number 1 yẹn kò jù báyìí lọ mọ́. Ok, wọ́n ṣẹ́ ìbọn yẹn kò fún yín. Náà wo dé ilẹ̀ ẹ̀mí wà lọ gé lọ sí agbègbè tí wọ́n bá yin kọ́ọ̀tì. Ìyẹn ni wọ́n wá jẹ́ ìkọ́ràn fún mi tí mo fi ń ṣe ìléwọ́ nínú oko. Bí mo ṣe wá ń bọ́rọ̀ ìgbésí ayé mi lọ, wọ́n ń pè bìkan ní Odùsì. Eléyìí tó bá jọ ọmọ Ọ̀yọ́ á ti mọ̀. Odùsì. Wọ́n ń pè kan Ìgbéléke. Lẹ́ni tó bá ti mọ Ọ̀yọ́ a máa dá mi lóhùn tó bá yá. Wọ́n ń pè bìkan Kọ̀sọ́mọ́nì. Bẹ́ẹ̀ ni. Wọ́n ń pè bìkan Odò Eléré. Ọ̀yọ́ ní gbogbo bí tẹ̀ ń dá ọkọ̀ yá. Ọ̀yọ́ ni o, nínú oko wa ní. Odò Eléré. Bẹ́ẹ̀ ni. Odùsì yẹn láti bọ́lẹ̀ tá a máa gorí àpáta yẹn káàfi dé Alágogo. Gbogbo orí àwọn ọmọ Alágogo ni wá kò lè sí orí àpáta wa táwọn máa ń lọ ń sálàkú sí. Ẹ má bínú, Alágogo tó dá ọkọ̀ yẹn, tí ẹ bá lọ wo inú profile mi, ìwọ tó bá ń wo fídíò yìí, o máa rí interview pẹ̀lú màmá wọn ní agboolé Alágogo. Ẹ lọ wò, ẹ má bínú, gẹ́gẹ́ bí a ṣe ń bá yín lọ. Atọ́kùn mi ń da yín ló. Ṣé ẹ wá rí nígbà tí mo wá rí pẹ̀tọ́ ó dáa, èmi wá gbà Kọ̀sọ́mọ́nì lọ. Ní ológogoro ni ẹ ń fi bẹ́ẹ̀ ẹmu ní ẹ fi ń ṣe. A máa kóná mọ́ dùn, a máa kán tín. Bọ̀tí ẹni tó bá mu òríjínà rẹ̀ ó lè gé fún olúwa rẹ̀. Ìbọn ṣe ń ṣe ògógóró. Bí a ṣe ń ṣe ògógóró ọ̀dọ̀ wa nìyẹn l'Alágogo. Báwo lọ ṣe máa ń ṣe ẹjọ́ tó sọ lẹ́ẹ̀kan sí? Ẹmu ṣà. Èwo ló tún pè lẹ́mu ṣà? Ẹmu tó ṣe wípé ó ti kan la máa dà sínú àgbá yẹn, àwa kò ná mọ̀ á sì olójú asẹ́ tó ti máa kán odò gúgúrú. Ibẹ̀ lẹ́yìn wá lọ. Ibẹ̀ lèmi wá lọ pé kí n máa kú fẹ́ kan lọ ṣiṣẹ́ ń bẹ̀. Wọ́n á ń ṣẹ́ gítà fún wọn ní wọ́n fi ń dáná ògúgúrú yìí. Atọ́kùn bó ṣe jẹ́ ni mo sọ fún yín. Ẹni bá ti mọ ẹmu tí a ń pè lẹ́mu ṣà tí a fi ń ṣe ògúgúrú, á ti mọ̀ pé tó ọmọ Alágogo ni lóòótọ́. Bọ́n nígbà tẹ́ kúrò nílé wọn wá yín. Nígbà nìkan ò mú mi kúrò nílé ṣègbè mi mọ sá lọ. Mo lọ sí ẹja ni mi bá lọ pa ẹja láàrin igi. Ṣé ẹ mọ kan tí wọ́n ń pè ní ìfọ̀n? Ìfọ̀n kí ló ń pè? Igi ìfọ̀n. Atọ́kùn igi ìfọ̀n yẹn tí ẹ bá mọ̀ pé bí àwọn ẹja àrọ̀ wà lélẹ̀
tẹ́ ẹ bá lọ mú igi gígí kò ń rùn kó borí fún kìràkìtà kò ń rùn kó borí kàmùdù tẹ́ ẹ bá ti kì í bọnú àwọn ibi tí ẹja rọ wà gbogbo wọn ìta. ẹ bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé igi kígi kò ń rùn kó borí fún kìràkìtà kò ń rùn kó borí kàmùdù igi fún yẹn lèmi àti bọ̀dá mi ká máa ń lò àwọn ẹja yẹn máa jáde àwa kó wọn àwa lọ sínú igbó a lọ sàtàn síbẹ̀ a dáná bí ńlá a dọ̀gbọ́n yẹn wọn a wà kó lọ ó dé wà rẹ̀ a lọ tà mí nígbà tí bọ̀dá mi ya sàràfà wà rèé. ibi tó ń bi ti bínú fún wọn yẹn wọn wá yà sásù fún wa pé àwọn òfin alóúnjẹ mọ́ nínú abúlé. àwa náà wá ń gbénú igbó àwa ń dáná oúnjẹ nínú igbó atọ́kùn ọ̀rọ̀ tí mo sọ fún yín ọ̀rọ̀ tó ti pẹ́ ní o. ẹ bọ̀bọ̀ jẹ́bi ẹ tó bá ní pọ́ yà sásùn fún yàn á jẹ́ pé ẹni yẹn ti tójú bọ́ nìyẹn. ẹ máa lọ dá gbó oúnjẹ kẹ lọ máa dá nǹkan yẹn jẹ ẹ mọ̀ lè gbé nǹkan kan wá ní abúlé. bóyé. nígbà tó ṣe pé ẹ ti mú nǹkan yín tó yẹ kẹ́ ẹ kólẹ̀ ẹ ti gbé e lọ fúnra yín ẹ ti lọ tà ẹ ti tójú bọ́ nìyẹn. a ti gbẹ́ nìyẹn ṣùgbọ́n ká kó wá sábúlé ni kí a lọ bá wa tà ní wàrí nígbà táwọn náà ti mọ̀ náà wàrí àdé lọ kankan wa bí n bá pàpọ̀ ní ìsìn tó bá ti pé kóńgò kan ni mo pa èmi náà ti dà ó dọ̀nà wàrí èdè mo fẹ́ tà náírà kan àbọ̀. láyé ìgbà láyé ọjọ́ sílẹ̀ mi jẹ́ àbọ̀ wọ́n bá pa kóńgò mẹ́ta wọ́n ń pè yẹn ní ọ̀rẹ́ sànyà nígbà yẹn kóńgò ọ̀rẹ́ sànyà ni là ń lò ń gbà wọn ọjọ́ ti pẹ́ náà díẹ̀ ẹni bá mọ ọ̀rẹ́ sànyà ń gbà yẹn á ti mọ̀ gbẹ́tò dájúdájú ọmọ rẹ̀ lélẹ̀ kóńgò ọ̀rẹ́ sànyà ni là ń pè kúrò á padà dà á pa á pọ̀ mọ́ àwọ̀ àti àwọn ajú àmọ́ àmọ́ àwọ̀ àmọ́ àmọ́ ọba gbà àmọ́ sọ fọwọ́ sá pàpà àmọ́ fọwọ́ sá. ìyẹn máa ó kó máa ní èlò lẹ máa ṣe lójúmọ́. nígbà wà lè ta kóńgò méjì lójúmọ́. a dẹ̀ máa lọ táyé san fún àwọn tí alágbẹ̀dẹ tí ń rọ irun tí ń ṣàkíyèsí gbogbo ẹ̀. a sì ń ṣe yìí atọ́kùn. gbogbo àsìkò ẹ lọ́ọ́lẹ̀wé kò ṣe tẹ̀ ń ṣe nìyẹn. àwọn ẹlẹ́rìí ibú ni àwọn tíṣà wọ́n ń lù mí nà mí náà dẹ̀ ṣe wùlù fún wọn wọ́n dẹ̀ lé mi ní gbogbo sùkúù. jẹ́ kí n wọ iléèwé láti primary 3 mo fi ní kí n máa lọ kọ́ self organizer mo fi kọ́ lọ́dún mẹ́sàn-án wọ́n dẹ̀ ra irinṣẹ́ fún mi àwọn bàbá mi ara 3 power wọ́n dẹ̀ ra fiat ẹ̀yọ̀ kan fún mi. fiat irinṣẹ́ organizer ló ń jẹ́ bẹ́ẹ̀ organizer ló ń mọ yẹn. ní táǹkì ẹ̀ bàbá yìí ní ogun díẹ̀ báyìí 3 power yẹn táǹkì ẹ̀ kékeré ni òun ni mo fi ṣiṣẹ́ lówó dé ọyọ. ibi tí a ti ná fìdítì jóbìlì. fìdítì jóbìlì. orúkọ àdúgbò kan nìyẹn. lọ́yọ̀ọ́ náà ni. fìdítì jóbìlì. inú páàkì ni inú owóde ọ̀yọ́ rè fìdítì jóbìlì ni mo wà mo ń ta ígọ́ọ̀tì níbi tí mo ti ń ṣiṣẹ́ ibẹ̀ mo ti ń ṣiṣẹ́ ayé ta isín dẹ̀ ni. ẹ mọ̀kọ́ wà. atọ́kùn mọ̀kọ́ wà bọ̀tí tẹ́ ẹ bá di ọ̀kadà atọ́kùn wọ́n wà yín jáàmù. bó ṣe wá di onídọ̀kadà. 125 ni lọ̀gá mi máa ń gbé fún mi dọ́pù sálẹ́sà mọ̀ pé ìyẹn dẹ̀ wúwo. àwọn máṣíìnì ẹ̀kọ́ ni. 125 yẹrí bẹ́tọ̀ ni bàbá mi ń gùn lọ́sọ̀kọ sẹ́mi nǹkan tẹ́ pé yẹrí bẹ́tọ̀ atọ́kùn. mọ́tò bíntúùsì òun yẹrí bẹ́tọ̀. ó ní yẹrí bẹ́tọ̀ bẹ́ẹ̀ bá yẹrí ẹ̀ lè tutọ́. ọkọ̀ tó dáa jù nìyẹn bọ́sì ìgbà tí máa kọ́ máa gbin ọ̀kadà
ọ̀run dùn yìí ni mo ń lò. èwo ló tún jẹ́ ọ̀run dùn. fẹ́ẹ̀mù ni atọ́kùn èwo ló ń jẹ́ ẹja ẹja mi ẹ má jẹun wà lórí ìsọ ẹja mi kí ló ń pè ní ọ̀run dùn yìí Vespa ni machine Vespa. tí wọ́n bá jẹ̀yìn mọ́lẹ̀ kò ní kú á tún máa ṣe ẹ tó padà lọ gbé fúnra yìí ìyẹn là ń pè lọ́rùn dùn yìí. ọ̀run dùn yìí. Vespa ni atọ́kùn kẹ́ ẹ bá ẹgùn rí. mi ò gún rí. wọ́n lè lọ́ra fún yín lọ́la. èmi náà gun machine níwọ̀n bàbọ̀ mi ò gun ọ̀run dùn yìí. ọ̀run dùn yìí. yé pàdípà sẹ́rí ìwọ̀n àti yẹrí bẹ́tọ́ wọ́n jọ sí wọn papọ̀ lẹ́ẹ̀kan náà. a jẹ́ pé lásìkò gbà yẹn ẹ̀yin gun ọ̀run dùn. ayé Awólọ́wọ̀ ni ayé tún lè sàn làwa tún lè sàn Ṣàgàrí wọlé ẹ̀kejì àwọn òṣè tí bàbá mọ́. Ṣàgàrí wọlé ẹ̀kejì àwọn òṣè tí bàbá mọ́. lẹ́ni mo ti gbójú. lásìkò ìgbà tí bàbá yín gun yẹni bẹ́tọ́ lòun. ẹ làwọn gùn ẹ̀yin gun ọ̀run dùn. ọ̀run dùn yìí ṣé wàá rí kẹ̀kẹ́ kan tó wá wà máa ń pè ní kí ni bá mi máa ń porúkọ rẹ̀ ìyẹn tá a bá máa gùn lọ sóko tá a bá ti tẹ̀ báyìí a máa lọ tí ó bá ti rẹ̀ ẹ́ ó tún di pé ká tó máa fẹsẹ̀ wá ẹni bá mọ kẹ̀kẹ́ yìí kó sọ fún mi lórí púrógámù. bẹ́ẹ̀ comment section gbogbo nǹkan tí ọlọ́yọ̀ sọ ìwọ tó bá jọmọ Ọ̀yọ́ tó dẹ̀ jọmọ ìlú òkè tó dẹ̀ jára jọ̀hún gbogbo nǹkan tí wọ́n sọ yìí ìwọ tó bá fẹ́ gbọ́ tó bá fẹ́ continue tó fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu lọ́yọ̀ lọ ẹ tẹ̀ sí comment section mo ń bọ̀ yóò ti dé.